Mo kí Elédùmarè ọ̀gá ògo, ọba tó fi sọ́rọ̀ ṣàgbọ́dì ara, àrí ìró àlà, ọba tó fara tìbí òkè, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba títí ọjọ́ ayé gbogbo. Kábíyèsí Elédùmarè. Ìbà Ìgbárúmọlẹ̀ sálọ ayé, ìbà Ìgbárúmọlẹ̀ sálọ ọ̀run. Ìbà yín ìyá mi òjìjí fi afúgẹgẹ níyẹn. Ìbà yín tẹ́ wọlé lálẹ́ àná tẹ́ ń jáde láàárọ̀ yìí. Ìbà yín tẹ́ máa jáde láàárọ̀ yìí tẹ́ máa wọlé lálẹ́. Mo ṣe ba ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ alápòwà ògún lákáyé ìbà èṣù láàlú ìbà Ọbàtálá ọba tó ṣà bá makimaki lóde ràjẹ́ ìbà ìbà bàbá ìbà yèyé ìbà olúwo ìbà ìjùbọnù. Mo ṣe ba gbogbo èèyàn oníṣẹ̀ṣe àgbáńlá ayé pátá. Ó ní fídíò kan tí mo ṣe àbábàpàdé lórí ayélujára. Máa play fídíò yẹn sì máa fẹ́ jẹ́ kẹ́yìn ìyá mi bàbá mi máa fẹ́ kẹ́ gbọ́. Ọmọ abáláwo ló wá sọ. Ní sínà ni o, mo kọ́mẹ̀tì èsì dánwò sí i. Ó wá ní kí n máa mú ìyàwó mi bọ̀ wá sí Ìbàdàn ní ọjọ́ Mọ́ndé. Yín sì wá o, sọ́wádì ní tọ́lọ̀ fi kẹ́mi ni pé náà kò tó máa jẹ́ àmì dáadáa. Àwọn náà sì máa ń wò mí, káà máa ń rí àwọn tó máa ń pa àbáyé lómi. Ju olólùfẹ́ kó wọn bọ̀ bóyá olólùfẹ́ tó lọ kọ́nà mo lè ní ká máa ru olólùfẹ́ wa lọ tíyàtíyà ti búlò ọ̀fọwọ́ ní ìbá mi àwọn náà tí ìyàwó mi kọ̀ sọ tó bá gbà dáàbò sí ìyàwó sí bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe kò sí nǹkan kan tí ó ṣe náà sọ. Ẹ wá jẹ́ ọmọ olóògbé ẹ wá lè ṣáájú bí ọ̀nà tí ẹ máa fi ń wọn ilẹ̀ bẹ́ẹ̀ lè kà sí. Tó bóyá ẹ gbọ́ ohun tí àáfàá yìí sọ dáadáa, màá tún sọ. Ó ní òun sọ̀rọ̀ nípa eégún olóòlù, kò sọ nǹkan tó òun sọ, èmi ò dẹ̀ rí fídíò yẹn. Ó wá ní ẹnìkan wá comment pé kóun máa mú ìyàwó òun bọ̀ tóun bá tó bẹ́ẹ̀. Òun wá ní òun ó sì wá o. Pé ìtọ́nà fi bá wọn ṣe ni pé òun ní àwọn àbúrò tán jẹ́ àmì, òun á kó àmì 6 péré dání, òun á dẹ̀ mú ìyàwó òun wá, ó máa wá wo eégún olóòlù. Èyí tó bá bí dáa náà àwọn ọmọ olóòlù yẹn tó lágídí pé kó yọjú, tí proof tán fi wọ́n lẹ̀ bí 10 acres tó máa fi wọ́n ẹ̀wọ̀n fún. Àbẹ́gbọ́. Nǹkan kan ni màá sọ fún arákùnrin. Gbogbo ẹ̀yin tí bá ṣe alábàápàdé fídíò mi, ẹ bá mi share, ẹ jẹ́ kó rìn. Mo fẹ́ kó dé ọ̀dọ̀ arákùnrin. Ẹni tó bá mọ̀ kó bá mi send fídíò yìí sí. Nǹkan kan ni màá kọ́ bẹ̀ẹ̀ fún. Màá rọ̀ ẹ́ kó mú ìyàwó ẹ kó kó àmì bí ogún, kó kó wá sí Ìjẹ̀bú nígbà tó bá fẹ́ ṣe Agẹmọ. Jẹ́ káwọn àmì yẹn pọ̀ dáadáa, torí tó bá kó àmì bí 6 agbára wọn lè má ka. Mi tí ì ní fẹ́ kó wá sórí Ṣàgámù yẹn, ìyẹn ti pọ̀jù fún ẹ torí o kàn máa bí Mùsùlùmí ṣe pọ̀ tó ń bẹ̀, ìyà ló máa bá ń bẹ̀. Má wá sórí ọ̀dọ̀ wa Ṣàgámù. Má bọ̀ ní sáàdì Ìmọ̀dí Ìmọ̀sàn. Tó mọ̀ pé àwọn ìlú yẹn ò tí ì tóbi púpọ̀. Kó kó àmì yẹn kó tó bí 50. Torí tó bá lọ kó bí àmì 6 10 dání, láwọn ọbẹ̀ yẹn wọn ò lè rí nǹkan kan ṣe. Jẹ́ káwọn àmì yẹn tó 50. Tó bá ní kí ló dé kó ní ànábì rán iṣẹ́. Mi mọ ìṣòro tẹ́ ẹ ní. Ẹ̀yin tẹ́ ń pera yín láàfáà yìí. Mi mọ ìṣòro tẹ́ ẹ ní. Ìṣòro ilé ayé yín mi mọ̀. Àwọn oníkan á máa ṣe nǹkan wọn jẹ́jẹ́ báyìí. Ẹ dẹ̀ máa gbé wàhálà dìde.
ẹ máa gbé fìtínà dìde, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń pera yín lọ́mọ Ìlọrin. Ṣé nǹkan ṣe yín ni? Ìgbà kan lẹ̀ ń sọ pé tó bá ti sọ̀rọ̀ gba ẹnìkan ẹ̀yin máa pè wọ́n lẹ́jọ́ ni. Mo tẹ̀rù bí gbogbo èébú tí mo bú àwọn bàbá ń Bariga arúgbó ọ̀rọ̀ tí mo sọ sí wọn, mo rò bí màá ti rí ìwé ìpẹ̀jọ́ láti bí ọdún bíi mélòó sẹ́yìn tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Mo rò bí màá ti rí ìwé ìpẹ̀jọ́ ni. Tó kàn ẹ máa pera yín mẹ́wàá. Kí ló dé tó jẹ́ pé ẹ̀sìn tẹ́ gbé dání kò sálàáfíà ń bẹ, jàgídíjàgan lẹ fi ń ṣe? Máa fẹ́ kó lọ ṣèwádìí nǹkan kan. Ìyẹn nípa àmì tó ló máa kó dání o. Sórí àwọn ọ̀dẹ̀ bíi tiyín báyìí tí ò mọ ọ̀tún yàtọ̀ sí òsì lẹ máa ń fẹ́ àmì dẹ́rù bà. Àbúgbọ́. Sórí àwa kan wà káwa tó kú òlé láti máa ṣe ọkọ̀ fún àmì. Àmì tó bá kọjá ààyè ẹni o. Bí àmì bá kọjá ààyè ẹ lọ́dọ̀ orú èmi kó ló jẹ́ àmì. Ṣé o mọ̀ pé orí ayélujára mo ti ń sọ èkì ṣe kọ̀rọ̀. Tó bá rí mi o lè gbìyànjú ẹ̀ wò. Ìwọ jẹ́ kámì yẹn wá. Èmi àtàwọn àmì àjọ ló ń jagun ni, àjọ ló ń fa wàhálà nínú igbó ni. Òfin tó dè yín, òfin tó dè àmì, wàá mọ̀ lọ́jọ́ náà. Nítorí pé ẹ ti sọ Nàìjíríà di nǹkan míì ni. Kí ni right àmì? Ẹ má bínú ẹ̀yin èèyàn mi pẹ̀lú ibi tí mo yà lọ yẹn. Kí ni right tí àmì ní láàrin ìlú? Èèyàn méjì máa jà, ẹnìkan á lọ gbé àmì á fi threaten ẹnìkan. Ibi tẹ́ ẹ bà ìlú yẹn jẹ́ dé nìyẹn. Ẹ ti sọ̀rọ̀ ayé dẹranko ń bẹ̀. Fún àǹfààní ìwọ tí o mọ̀, mo fi àsìkò yìí sọ fún ẹ wípé tí àmì kan bá wá ka ẹ mọ́lé lọ́nà tí ò tọ́, búṣó. Má lù ú, ìwọ búṣó. Pé ọlọ́pàá, kò fọlọ́pàá gbé. Kán wá gbé dé kóòtù kó wá sọ pé ẹnìkan ló rán òun wá láti wá mú àbíkẹ́ láti wá lù ẹ́. Máa wo gbogbo rádaràda tí àwọn Nàìjíríà mi tó ń ṣe káàkiri, èmi máa ń wò wọ́n máa mérí ni. Nítorí pé mo rí pé ẹ̀yin tó ń ṣe nǹkan yẹn fún yẹn, ẹ̀yin tẹ́ ẹ̀ mọ ọ̀tún yàtọ̀ sí òsì ni. Irú ẹ̀ ni ẹni tó lò wọn àfáà yìí, ìwọ tó sọ pé wọ́n àfáà, àpẹẹrẹ wo gan ni wọ́n fẹ́ rí lára ẹ̀? Kí ni àpẹẹrẹ dáadáa tán rí lára ẹ̀? Dájúdájú ó dàbí ìgbà tó jẹ́ pé Ànábì Muhammad sallam ìwà jàgídíjàgan ló ń gbà wà láyé. Nítorí wọ́n lẹ́ni bá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ láwò. Gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ mùsùlùmí gidi ẹ̀ ní bínú. Nítorí pé ẹrú kan ní máa ń mú ní bùgbà ẹrú. Wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi báyé Nàìjíríà jẹ́ láwọn alákatakítí. Nǹkan kan ní òye mi, eégún olóòlù tó ń gbé yẹn, kí ni ti ìwọ ọmọ Ìlọrin ní í ṣe pẹ̀lú eégún olóòlù tó fi ń ta sí wọn? Má bà omi jẹ́ kí bá tẹ́lòmíì jẹ́. Mo fẹ́ rán ẹ létí ìtàn kan. Ìtàn bíi 2006 kò tí ì jìnnà lórí nǹkan tó sọ yìí. Àfáà lọ bí àwọn mọ́là, àwọn Fúlàní tó wà ní Ṣàgámù lọ bí wọ́n léèrè pé kí ni tó ṣẹlẹ̀ ní 2006. Ìwà jàgídíjàgan yìí náà ni. Lọ́dún náà lọ́hùn, bí wọ́n ṣe sọ yìí làwọn náà ṣe ní lọ́kàn yìí pé àwọn á pa ìlú Ṣàgámù run. Tí wọ́n sì mọ̀ pé ìyà làwọn bá ń bẹ̀. Lọ bèrè tójú Fúlàní rí kó wo iye ẹ̀mí tó sọnù.
bàbá wa kan nílùú Ṣàgámù mi lè gbàdúrà fún pé kọ́ lọ́n dẹlẹ̀ fún ó ti kú sìn bó ṣe jẹ́ Yorùbá tó nítorí pé ó jẹ́ mùsùlùmí níbi tẹ́ ẹ ja ẹranko dé lẹ́yìn mùsùlùmí òun ló ń sponsor àwọn Fúlàní sí Yorùbá tóun sì jẹ́ ọmọ bíbí ìlú Ṣàgámù ẹ̀yẹn bí ẹ̀ níbínú kò sígbà tá à ní máa rántí ẹ̀ o tẹ́ bá ti ń wètò yìí ẹni tí mò ń sọ yìí mo fi orúkọ mo fi bò láṣìírí torí ó ti kú báyìí ṣùgbọ́n mi ò lè ṣàdúrà fún nítorí pé ó jẹ́ mùsùlùmí ó wá hùwà ẹranko lọ́dún náà lọ́hùn-ún ó wá ń sponsor àwọn Fúlàní àwọn Haúsá Fúlàní láti kojú ìjà sáwọn ọmọ ìyá ẹ̀ níta àṣírí tí Al-Qur'an fi yé wa ní pé okùn ẹbí ò gbọdọ̀ tọwọ́ ẹnì kankan já ǹjẹ́ yìí tẹ́ ẹ tẹ̀lé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe mo kí yín mo ṣe yín pẹ̀lẹ́ ẹ kú sùúrù tó bá jẹ́ pé ẹnìkan ló jáde tó sọ̀rọ̀ sí ànábì bí eléyìí tó lóun àáfàá yìí ṣe sọ̀rọ̀ orí social media àti máa gbóná la bí lè bá ṣe jáde lélẹ́ ó máa jáde náà a máa fọ́ta náà a máa ṣe oríṣiríṣi tó máa ṣe pé àwọn sòkèdílẹ̀ àwọn sọ̀rọ̀ dòkè tẹ́ẹ̀sì ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe. brọ́dà mi àáfàá olóò láwọn àbúrò tán já mi wojú èmi kìíní dáadáa máa fẹ́ kó béèrè lọ́wọ́ King Wasiu Ayinde Marshal ní ọdún kan nílùú Ṣàgámù pẹ̀lú àmì tó kó wá pẹ̀lú gbogbo ẹ̀ màá fẹ́ kó lọ bí léèrè pé kí lójú ẹ̀ rí bóyá jẹ́ èèyàn ọjà kan tó lẹ́yìn táyé mọ̀ tágbára wà lọ́wọ́ ẹ̀ tó mọ̀yàn lọ́tún mọ̀yàn lósì àtòun àti àmì tó wá sílùú Ṣàgámù lọ́jọ́ náà lọ ẹni tó ṣẹlẹ̀ mí ní sọ púpọ̀ mo kàn ra yan díẹ̀ fún ẹ àmì sọ̀bọnù ó gbàgbé bàtà kí n máa mọ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn bàbá wa fi ń pamọ́ ni ó sì wà dọ́là ẹ lè máa rí àwọn ìmíì kan máa sọ pé àwọn oníṣẹ̀ṣe kí àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ sí wọn kẹ́ máa wọ́n pé àṣegbóhùn nìyẹn onírọ́ ti pọ̀ ju olóòótọ́ lọ bó ṣe wà nínú ẹ̀sìn kákàkiri nìyẹn bẹ́ẹ̀ náà lórí nínú ẹ̀sìn mùsùlùmí irú ẹ̀ ní ìwọ náà yìí nítorí pé ìwọ yìí ṣe mùsùlùmí gidi alákatakítí nìyẹn ó wà bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n pera wọn ní oníṣẹ̀ṣe àbí wọ́n fara pẹ́ oníṣẹ̀ṣe kí wọ́n máa wu ìwàkiwà kí wọ́n má sì jẹ́ nǹkan tí wọn ò tó nǹkan tí wọ́n ń pera wọn irú wọn ni àwọn kan tí mo rí nílùú Ìbàdàn tó ń pera wọn ní Àgbẹ̀kọ̀yà tí àmì náà tó ń yí wọn mọ́ ẹrẹ̀ àáfàá mi ní parọ́ fún ẹ Ọlọ́run jogún ọ̀rọ̀ fáwọn bàbá wa ó jogún agbára fún wọn tí àwọn àmì yẹn bá ṣe sí ẹlòmíì wọ́n á fẹ́ lọlé wọn ò ní délé wọn ò ní dọ́nà wọ́n máa tó kó òrókòtò dóko òrókòtò ni níbi tí Elédùmarè kẹwàá dé nílẹ̀ Yorùbá tí Elédùmarè sọ pé agbára wà tó fún wa ní àṣírí dé àwọn kan wà tó bá gbá wọn létí láàárọ̀ ò ní dalẹ̀ wọn ò sì ní já ewé ẹyọ kan báyìí ní tí òye yín nìyẹn gbogbo ẹ̀kọ́ ní oògùn àbúgbọ́ gbogbo ẹ̀kọ́ ní oògùn ẹ jẹ́ ká gbóògùn sẹ́gbẹ̀ẹ́ ẹ má fojú di Yorùbá mọ́ ẹ má fojú di ìṣẹ̀ṣe mọ́ ìtàn pè ní ìṣẹ̀ṣe ẹ yé fojú di o nítorí pé wọ́n jẹ́ onísùúrù ni wọ́n ní sùúrù púpọ̀ bí bẹ́ẹ̀ kọ́
gbogbo irú ẹ̀yin tẹ́ ìṣẹ́nu fátafátá ẹ̀ ti tán lórí ilẹ̀ alààyè. Mi ní parọ́ fún yín, ẹ ti tán. Ṣùgbọ́n ìṣẹ̀ṣe ó jẹ́ kí àwọn bàbá wa ó ká wọn lọ́kàn púpọ̀, nítorí pé wọn kì í fi ìṣẹ̀ṣe ṣe ìbàjẹ́. Wọn ò kí ń fi ìṣẹ̀ṣe, wọn kì í fi ṣe jàgídíjàgan bíi tẹ̀yin mùsùlùmí yìí. Oníṣẹ̀ṣe máa ń ní sùúrù ni, nítorí pé tóníṣẹ̀ṣe bá bínú nǹkan ó bàjẹ́. Tóníṣẹ̀ṣe bá bínú nǹkan ó bàjẹ́, ní tó sì bàjẹ́ yẹn àti tó ó máa nira púpọ̀. Ìtàn pè ní ìṣẹ̀ṣe tó gùn ni. Ẹ̀yin á fáwọn wọ̀nyí ẹ lọ jókòó ara yín jẹ o, ẹ lọ jókòó ara yín jẹ. Ìtàn pè ní ìṣẹ̀ṣe, ìyẹn tó gùn gbọ̀nràngbọ̀nràn ni, ìyẹn tó tóbi tó wúwo tó ní kàǹkà ni ìṣẹ̀ṣe. Lótìítọ́ ni Elédùmarè gbé àṣẹ fún oníkálukú. Mo máa ń sọ ní gbogbo ìgbà lórí ètò mi. Nígbà t'Ọlọ́run sọ pé kó máa bí ànábì, ẹ wo ibi tó ní kó lọ bí sí, nítorí pé òun ló yẹ wọ́n bẹ̀. Ìyẹn tó yẹ wọ́n níbẹ̀ òun lọ́lọ́run fún wọn. Nígbà t'Ọlọ́run bí tó ní kí Jésù wáyé, ẹ wo ibi tó jù sí ní ilẹ̀ Israel. Ó jù síbẹ̀ torí pé òun ló fìtì wọ́n bẹ̀, ìwà ẹ̀ ló bá bẹ̀ mú. Nígbà tí Elédùmarè tó máa ṣe pabambarì fún wa ní ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ní gbogbo Áfíríkà mo lè pè é, ó fún wa l'Ọ̀rúnmìlà bára àgbọnnìrègún ẹlẹ́ṣẹ̀ ọyàn àtọ́lẹ̀ tí ò sún wọn ṣe. Ẹni yìí lẹni tó lè tọ́ wa sọ́nà. Ìyẹn tó fún wa lọ́dọ̀ tiwa nìyẹn, torí pé ní tó yẹ wá nìyẹn, ìyẹn tó mọ̀ pé ó fìtì wa nìyẹn. Elédùmarè kì í ṣe bí o. Ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin lẹ fẹ́ kọ́ Ọlọ́run ọba ń ṣẹ́. Ẹ̀yin lẹ fẹ́ sọ f'Ọlọ́run pé bóyá yẹ kó ṣe ṣe rèé. Ẹ lọ sí wá ẹgbẹ́jẹ́ mọ́wọ́ o. Ẹ má hùwà tó máa dógun lẹ̀ tágbára yín ò ní lè gbé. Ìwọ wò ó sìn torí pé àbúrò tìwọ jẹ́ àmì ìsìn, o fẹ́ dẹ́mi wọn légbodò. Oníwà kó wọn wá sí ibi olóòlù. Kọ́ wá dá bẹ̀rù ló sọ yẹn. O fẹ́ mú ìyàwó ẹ wá, tí wọ́n bá ti wá débẹ̀, wọ́n á dá bẹ̀rù, wọ́n á balẹ̀ jẹ́. Àbí kìí ṣe bẹ́ẹ̀? Láìṣẹ̀ ẹ́, láìrò ẹ́, ṣé ó yẹ kí gbólóhùn bẹ́ẹ̀ kó jáde lẹ́nu ẹni tó sọ pé òun ṣe wáàsí fún yàn, lẹ́nu ìwọ tó sọ pé òun pe Ọlọ́run? Abẹ́gbọ́, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ aládé, gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ̀sìn kíní àbí kejì àbí kẹta, ẹ ṣe ẹ̀sìn kẹ́sìn tó bá wù yín, ṣùgbọ́n ẹ má ta ohùn bá ẹ̀sìn ẹlòmíì, ẹ má ta ohùn bá ẹlòmíì, ẹ má fi ọ̀rọ̀ ẹnu yín kẹ́ ẹ fi dá wàhálà sílẹ̀ láàrin ẹ̀sìn méjì. Mo rí i pé ẹni tá à ń sọ yìí, tó bá ní ibi tó pọ̀ sí jù, ìlú Ìlọrin ni, ibẹ̀ ni fìtínà yìí pọ̀ sí jù. Kíní kan ni ò sì wá yé wa, tó yé èmi tí mò ń sọ̀rọ̀ yìí, tí ò yé ẹ̀yin tẹ̀ ń pera yín ní ẹlẹ́sìn mùsùlùmí. Ẹ bí mi pé kí ni nǹkan ọ̀hún? Ìlú tẹ̀ ń pè ní Ìlọrin, kí ni wọ́n fi ṣèpínlẹ̀? Alágbára ló pinlẹ̀ Ìlọrin. Àfọ̀njá tó pinlẹ̀ Ìlọrin, ṣé mùsùlùmí ni? Ó gba ẹ̀yin mùsùlùmí lálejò níbi ìwà jàgídíjàgan yẹn, ẹ̀yin náà lè pa.
níbi ìwà burúkú pẹ̀lú tẹ́lẹ̀ gbé dání lẹ́sìn ẹ̀ǹtẹ́ tó ṣe yín lóore ń bẹ́ fi bí ṣú ní. ẹ wá gbọ́ kò sí ń tẹ̀lé ṣe sí o, kò síbi tẹ̀lé gbígbà, ìṣẹ̀ṣe ò ní parun. Táyé ò fi parẹ́, ìṣẹ̀ṣe kò ní parun. Mo dúró bíbà iná á tún pàdé. Ó ní ètò kan tí mò ń bọ̀ máa ṣe ètò yẹn bóyá ọ̀la àbọ̀túnla lórí ọ̀rọ̀ bàbá wa olóyè májàsọ́lá Ìgbòho Òòṣà, ọmọ aládìkún, ọmọ ládéládéládé, aláàfin ò ládé, adé aládìkún lágbàfà láàfin. Ìgbòho mọ̀rẹ́ ó ní ọ̀rọ̀ kan tó ń bọ̀ lórí ẹ̀ torí mo ti gba ìpè lọ́pọ̀lọpọ̀, àìmọye ìpè tí mo ti gbà lórí ọ̀rọ̀ olóyè májàsọ́lá Òòṣà owó bàbá dámì. Mo ń bọ̀ mi tí ì dé, á tún pàdé. Ire o, ire kàkà.